àwarawa níbi tí ẹ̀yin wà ń bẹ ohun tí àwa wà bí bẹ́ẹ̀ láti jọ ń ṣe ètò náà adúpẹ́ fún aláwòrán ibi tó ní ká lọ láti ìjẹ́jọta tó wà níbà ilé ní olúwa o àwọn ọmọ dúpẹ́ àwọn ọba àná ọba ìní ọba ìgbà gbogbo kábíyèsí olódùmarè ọlọ́wọ́ gbogbo ọ̀rọ̀ tí ń yọ ọmọ ẹ̀ lọ́fìn kábíyèsí òun làwọn ń ṣèbà fún o ọba ha ọba ho ọba kàǹkà tó kàǹkà ní gbogbo ní ọba náà làwọn ń pè láti sọ fún wípé àwọn ti délé ni o gẹ́gẹ́ bí ìṣe wa olúwa aláàánú jùlọ wá gbàdúrà wa fi alọ́kànbalẹ̀ mẹ́ta wà láàmú mọ́kànlá ni wá fi alọ́kànbalẹ̀ gbogbo ohun tí a lé tí a ò tí ì bá olúwa ò mọ́tàjẹ́ ká bá gbogbo ìta ń fà tí ò tí ì tóra wọn bàbá lókè mọ́mọ́ wà náà báyìí o mẹ́ta wà dábù káàtà wa sàánú fún ẹran wà lọ́wọ́ ìfẹ́ alọ́kànbalẹ̀ ọ̀rọ̀ wa ẹ má jẹ́ kó dojúrú ìgbésẹ̀ wa ẹ má jẹ́ kó dojúrú àwa bẹ̀ yín lórúkọ yín náà ni o àwọn ọ̀rẹ́ lómi dálé bíbẹ̀ yín náà ju kíkà tó fi ẹ̀yìn náà ká fi gbẹ ara yín lọ ọba tá a sún mọ́ bó bá ń lé ni tó bá ń jáde lẹ́gbàá òun là sún mọ́ ọba tó máa ń dùn ẹ̀ nínú tó ń fẹ́ lọ́kànbalẹ̀ òun náà là sún mọ́ àwọn ọ̀rẹ́ lómi lọ bá mọ̀ bí kò sì pé àláwù lókè olúwa o àtúndé o gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ bá ti kọ́kọ́ wọlé lẹ̀ fún àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná wọ́n ṣe mọ̀nàmọ́ná fún ìtẹ̀ bá ti kọ́kọ́ wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ má bínú àwọn ará bí ni ẹ̀rọ pé ṣe wọn ni iṣẹ́ wọn ní aṣá wọn ní asáwọn ní iṣẹ́ wọn ní ó ti mọ́ wọn lára gẹ́gẹ́ bí wọ́n ń ṣe ní àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná wọ́n kà lọ́pàá náà pè nígbà tó lọ́mọ aṣọ ńkọ́ adójú ti àwọn náà mọ̀nàmọ́ná àsáré fìnẹ́sì òun náà ti dá wa lóhùn adúpẹ́ fún aláwòrán bí gbogbo bí kíbi tẹ́yìn bá wà tẹ́ ti bá wo ètò orí ètò wa àbí mo sọ fún wa pé lórí Facebook wa ẹ láǹfààní síbẹ̀ lórí Twitter wa ẹ láǹfààní síbẹ̀ lórí YouTube ẹ tún láǹfààní àti wo àwọn ètò wọ̀nyí ní agbára Elédùmarè ìjọba parí tẹ̀ bá ti ẹ̀ bá lọ sí gbogbo àwọn tí mo dárúkọ wọ̀nyí ẹ lórí ọ̀fẹ́ àti ìparapọ̀ mọ́ wa níbẹ̀. tó lórí ètò wa lẹ́ni àwọn ìdágbé lárugẹ tá a fi sọ̀rọ̀ fún wa náà ni a bọ̀ sí abala ọ̀rọ̀ sunukun ó wà ń bẹ̀ abala ọ̀rọ̀ sunukun ẹ fura o ẹ fura o ẹ fura o ẹ fura láwọn nílẹ̀gbà ẹ jẹ́ ká fura ọ̀rọ̀ Ọlọ́run òun náà wà ń bẹ̀ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Ọlọ́run ìmú sọ fún wa àwọn mùsùlùmí nìkan ni à ń dá sí ètò náà àwa ẹlẹ́sìn Kristi àwọn ọmọlẹ́yìn Kristi ni ọmọ tó ṣe wá ẹni tí à ń lò lórí ètò tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà ti bọ́ sórí tẹlifíṣàn àwọn náà ti tẹlifíṣàn tí wọ́n ló fi dà pé wọ́n fà sẹ́yìn mo dẹ̀ ti ń lù wá láago mo ti ń gbá wa láago mo ti ń sọ fún wa náà láti rẹ̀ pé àwọn ọmọlẹ́yìn Kristi àwọn gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi pásítọ̀ ní o wòlíì ní o wo àtàkùn ní ìṣẹ́ Ọlọ́run ṣọ́ọ̀ṣì kan náà àdúgbò kejì ẹ jẹ́ ká darapọ̀ mọ́ ètò yìí káà náà ká máa fẹ́ràn kalẹ̀ lọ́sẹ̀ kájọ máa darapọ̀ mọ́ ètò náà kó lè máa ṣe kí ni kó máa darapọ̀ mọ́ ẹ̀fẹ́ ìtàn mùsùlùmí ni rárá ètò mùsùlùmí ló lè tò ètò gbogbo wa ni mùsùlùmí lónìí kírísítẹ̀n lónìí ẹlẹ́sìn àdálà àbáláyé náà àjọ ni ètò yìí náà ni so eléyìí wà ń bẹ̀ ọba sọ̀rọ̀ ọkọ̀ bá parí ọ̀rọ̀ Ọlọ́run ìyẹn ẹlẹ́sìn nílànà tẹ ẹlẹ́sìn mùsùlùmí then a ó sọ̀rọ̀ lórí kìràkìtà kan tó ń ṣẹlẹ̀ tó pọ̀ jù tó ti wá tó ó ti á pọ̀ jù kí ni à ń pè àwọn ìbásùn tipátipá kí ẹ̀ wọ ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún márùn-ún ọmọ ọdún mẹ́wàá ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún kódà oṣù ogún ọdún téèyàn bá ti lọ fi kìràkìtà tó bá ń bá a ṣe àjọṣepọ̀ wọ́n ní rẹ́pìsì ní tí ò da a sọ̀rọ̀ náà léyìn lórí bóyá yẹn láti ṣe báwo ni kí n ti ṣe inú ìdájọ́ ògùn ọlọ́yẹ kan máa ṣe fún wa àwọn obìnrin wọn kó kìnní jáde wọ́n sì wọ́de oníwọ́rọ́wọ́ lánàá láti máa fi ẹ̀wọ́n wọn hàn wípé kí ni wọ́n fẹ́ ṣe sí ọmọ olè dájáde ìyá olè tó máa nínú ilé pẹ̀lú ọ̀fọ̀kàbalẹ̀ mọ́ bọ́ àlọ́dọ̀ ẹ̀gbọ́n tí ò ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ kò sí tí ò lè ṣẹlẹ̀ lọ́dọ̀ àbúrò rẹ̀ kò sí tí ò lè ṣẹlẹ̀ gbogbo eléyìí bàbá gan gbà míì tó àbí kí tìmọ̀ àìkú sàmú wa àfi yẹn náà sọ̀rọ̀ ráńpẹ́ bóyá ó ṣeé ṣe tọ́ba ẹ̀fẹ́ àyè gbà wá débẹ̀ náà bóyá náà láti fi láti pera wa lórí ètò lẹ́nìí lórí ètò yìí ètò wa àwarawa lètò ní àwarawa ọmọọba Adéníyì Moshood lórúkọ tẹ́mi jẹ́ kó tó di pé wá bọ́ sínú ètò náà ká bọ́ síbẹ̀ ní rẹpẹtẹ màá fẹ́ ká lọ sí òkè lọ́hùn-ún tí wọ́n bá fi orin sí kásọ̀dúnkẹ́ Mohammed tó bá wà bẹ́ẹ̀ ọ̀yá bá mi fi rékọ̀dù sí let's go there. Onímọ̀ òbí á lè lórí ìtura.
jìngósà. Má sanwó jìngósà. Ẹni tó bá sọ okùn mọ́ ẹni tó bá fi okùn sí ẹran lọ́rùn tó so mọ́lẹ̀ ó di dandan kó fún ọ ní oúnjẹ. Ẹni tó gbé obìnrin wọlé láti ọjọ́ Jímọ̀ tó fi wọ ọjọ́ Monday di dandan ni kó ṣe kíni kó sanwó bọ́ sanwó ẹ̀ jẹ. Ó ti tọwọ́ bọ jìngósà. Alábí Pasuma ó lẹ́wọ̀ tán o bàbá wa ṣíà nígbà tí wọ́n ti di kí lorúkọ ẹ̀ tí wọ́n ti di ọ̀gá ńlá wa tí wọ́n ti di ní ilé ìtẹ̀wò tán yìí. Tó mo gbà ládùúrà pé k'Ẹlẹ́dùmarè kó ṣe kíni kó fi àlùbáríkà ṣiṣẹ́ gbogbo wa ọ̀gá ńlá one ọmọ alálùbáríkà wọn sọ wọn sì ti di bàbá alálùbáríkà kó lọ́wọ́ jùlọ kó fi àlùbáríkà ṣiṣẹ́ gbogbo wa tó máa ń wọ àlùbáríkà káàkiri gbogbo ibi tó bá wà mo gbà ládùúrà k'álùbáríkà ọjọ́ tèmi náà alálùbáríkà ni báwa sí á báwa sí àbùbá alálùbáríkà ni gbogbo tí ẹ bá dẹ̀ ń kọ nínú ilé òsì ní tiwọn ilé odun wọn nǹkan kan gidi ló ń jáde nílẹ̀ mo kí k'Ẹlẹ́dùmarè kó ṣe bàbá wa sí á ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó abala tá a tó bá sísìn náà ní abala ọ̀rọ̀ sànùkùn ẹ fura o ẹ fura o ẹ fura o ẹ fura lọ́mọdé lágbà ẹ jẹ́ ká fura wọ́n ní pánsá òfura pánsá jáná àjà òfura àjà jìn bó lè ò bá fura o lè báyìí ní oko lásán lọ gbogbo ibikíbi táyìn bá wà tẹ́nìkan bá ní kò sáyé ẹ sọ fún tàn pé làákàyè ó kù díẹ̀ káàtó tàbí ká sọ pé àìsàn tí tán lára aláìsàn tí èè tán lójú ọmọ ádámọ̀ ló ń so ń tọ̀hún gángan àmúdi nìyẹn èmi ò ní ṣe wèrè ẹ̀yin ò ní ṣe wèrè lágbára Ẹlẹ́dùmarè gbogbo ojú tó ń wò mí etí tó ń gbọ́ mi a ò mọ̀ ní rógùn àfẹsẹ̀ taari oúnjẹ síyàn ogun ká so lápá ká so lẹ́sẹ̀ ká mọ̀ fẹ́ gbá fún un lóúnjẹ kò ní ṣẹlẹ̀ nílé ẹ̀gbìn ọ̀kan wa tẹ́ bá ń gbọ́ mi ẹ̀dákùn ìsàmì àdúrà a ò ní rámòdì a ò ní jìn sọ́fìn ayé a ò ní jìn sọ́fìn obìnrin ẹ fura o ẹ fura o ẹ fura o ẹ fura lọ́mọdé lágbà ẹ jẹ́ ká fura wọn ní pánsá ò fura pánsá jáná àjà ò fura àjà jìn bó lè ò bá fura o lè báyìí ní oko lásán lọ. Ayé ọmọ ayé ènìyàn ọmọ ènìyàn tá mọ ti yẹ ti ta ni yé ayé wọn la gbé sọ́wọ́ báyìí kò kún ọwọ́ àwa dà síwájú ó ń sàn bọ̀ lẹ́yìn ilé ayé ní jẹ́ báwọn ẹni tá ṣẹ̀ tí ò ní gbẹ́bẹ̀ Elédùà ò ní jẹ́ ká lè ṣẹ̀ nǹkan kan lèèyàn ṣe tí ó wà rí pé ṣé mo ti ṣẹ̀ ń bẹ̀ ni ìrìnkan lèèyàn rìn tó rí pé ṣé mo lo tí wàá kọ ọdún tó kọ wá tí ò ní mọ̀ pé mo ti forí jalè àgbọ́n tó bá di jọ́ mẹ́jọ lágbára Elédùmarè tá a bá tún wà lórí ètò ìtẹ̀kẹ́wà tí mo ti ń ṣàjọ láti ní ọjọ́ mélòó ìlú wàmbà ló ti ṣẹlẹ̀ yìí ní Kàbálà ní nǹkan bí oṣù káàbọ̀ sẹ́yìn kó tó di pa bọ́ sínú kòró yìí nǹkan kan ṣẹlẹ̀ sí ìyá kan nínú ilé kan nílùú Kàbálà lọ́hùn-ún wádìí mi ò tí ì kún dáadáa torí ẹni tí mo fẹ́ gbọ́ òkodoro gan lọ́wọ́ ẹ̀ mi ò tí ì rí wọn bá sọ̀rọ̀ ìyá tó pàdánù ọmọ méjì lọ́jọ́ kan ṣoṣo bó ló sì jẹ́ báwo ló ṣe rìn báwo ló Elédùà àmọ́ ń bẹ̀ ọ́ ò ṣàánú fún wa tó bá di jọ́ mẹ́jọ lágbára Elédùmarè àmọ́ gbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìlérí eléyìí gẹ́gẹ́ tó tún wá ṣe kàyéfì fún mi lórí ọ̀rọ̀ náà ni pé wọ́n ní ó fẹ́ pé ọdún kan tí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ nínú ilé nǹkan náà ó ní tiwọn náà tún ṣẹlẹ̀ ìyẹn méjì náà wọ́n lọ lásìkò tìbí náà nǹkan bẹ̀ lókè èèpẹ̀ àfi k'Ẹlẹ́dùà kó ṣàánú fún wa ilé ìdáàbò sọ̀rọ̀ lẹ́ni nǹkan bẹ̀ bí wọ́n ti sọ fún wa ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o arábìnrin kan ó kò lé rẹ̀ ó ń jáde lọ láàrin ìbílé rẹ̀ sílé ìjọsìn rẹ̀ aburú kan ṣẹlẹ̀ sí aburú ńlá ṣẹlẹ̀ sí lọ́ọ̀rọ̀ ó lọ kó tó délé ìjọsìn aburú yìí náà ṣẹlẹ̀ sí ṣùgbọ́n òun ò mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ sóhun lẹ́yìn ọjọ́ kejì sí kẹta ló ń fura sí pé nǹkan kan máa ń ṣe òní ibi tí ò ní ríran rí tọ́wọ́ rẹ̀ ò lè dé ó ṣàdí pé bẹ́ẹ̀ ń ta òun kí ló ń ta òun níbí yìí kí ló ń ṣe òun níbẹ̀
kí ni nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ gan-an a bá gbé lọ sọ́tún wọ́n gbé lọ sósì kò lè mọ̀ pé ayé ń bẹ o kò lè mọ̀ pé ayé ń bẹ ẹ̀dá tí ọ̀rá mi ò rí o kò lè mọ̀ pé ayé ń bẹ gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa ìlú tá a wà náà nílé náà ti ṣẹlẹ̀ ìlú wa náà ni tá a bá wí tá a ní kú síbẹ̀ ìlú Kaduna tá a wà ni wọ́n ló ti ṣẹlẹ̀ bá gbéra ó lọ sílé ìjọsìn rẹ̀ bàbá ẹ má wò mí nínú dádì kí lẹ fẹ́ ṣe sí ìgbà tó máa débẹ̀ kò bá dádì ńlé ṣe mọ̀ pé nílé ìjọsìn oríṣiríṣi àwọn pásítọ̀ ló máa ń wà pásítọ̀ àgbà wà àwọn pásítọ̀ tó tún tẹ̀lé pásítọ̀ àgbà àwọn kan tó wà tó jẹ́ kéèké pásítọ̀ àgbà gangan wọn ò bá nílé ìwòsàn nílé ìjọsìn níjọ́ náà ṣùgbọ́n wọ́n bá kan náà àwọn tó ń tẹ̀lé lẹ́yìn tẹ́yà bá súnmọ́ àwọn CNS dáadáa wọ́n máa ń pè àwọn kan ní alóore tó bá súnmọ́ kérúbà sílẹ̀ wọ́n máa ń pè àwọn kan ní alóore àwọn yẹn wọ́n oríṣiríṣi nǹkan làwọn máa ń ṣe ọlọ́run máa bá àwọn náà sọ̀rọ̀ wọ́n máa ń rí oríṣiríṣi nǹkan àwọn náà sábà máa ń lọ nínú ẹ̀mí nígbà tí ìyá yìí wá ń pọra mọ́lẹ̀ tó yíra mọ́lẹ̀ pásítọ̀ kékeré yìí òun náà wá ní kò ń ṣe bí ọkùnrin kí ló ń ṣẹlẹ̀ gbogbo tó wá ṣẹlẹ̀ ojú wa náà ló sì rí ọba súnmọ́ arákùnrin alọ́rẹ̀ wá pè pé lágbájá ní ẹ̀ níta ẹ fẹ́ lọ fún yìí sẹ́yìn ní ìmọ́lẹ̀ inú ẹni náà nínú tẹ́ lè fi ṣiṣẹ́ yìí bí ọ̀tọ̀ ní kọ́rọ̀ ń pèèyàn ó sì tún máa tẹ̀lé onítọ̀hún lẹ́yìn nínú ìjọsìn wa ọ̀tọ̀ ní kéèyàn pera ẹ̀ ṣùgbọ́n kó mọ̀ wá nǹkan kan láti fi gbéra ẹ̀ lárugẹ bóyá fún àwẹ̀ ni o àbí lọ sódò òkè fún ọjọ́ tó ti pẹ́ oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn gbà tí wọ́n fi ní agbára ẹlòmíì àwẹ̀ ó lè gbà ọlọ́jọ́ méje léra wọn ẹlòmíì ò lè gbà ọlọ́jọ́ mọ́kànlélógún léra wọn ẹlòmíì á lọ sódò òkè láti lọ súnmọ́ Ọlọ́run kó lè máa rí àwọn agbára láti fi tú ìdè sílẹ̀ alọ́rẹ̀ wá bèèrè lọ́wọ́ rẹ̀ pé alàgbà ó ní ẹ̀yin ní màálẹ̀ inú ẹni náà nú láti fi ṣẹ́gun ohun tó wà nílẹ̀ ẹ̀lẹ́ ìtorí tó ń wò yìí kì í ṣojú lásán ìyẹn ni kí ló ń jẹ́ bẹ̀rẹ̀ ìyẹn sílẹ̀ Ọlọ́run tó ní káwọn wà báyìí ó ti mọ̀ pé nǹkan kan báyìí ó ṣẹlẹ̀ agbára Ọlọ́run la lẹ̀ gbọ́dọ̀ fi bá wọn sọ̀rọ̀ ọmọdé ò débi ẹ̀rù ò bá kì í má bà lọ ní wọn náà arákùnrin súnmọ́ àbí obìnrin náà níbi tó gbé pẹ̀lú bíbélì tó gbé lọ́wọ́ ọ̀nà sí i ó pe orúkọ Ọlọ́run sọ́tàrún pé yẹn ń pè lásán ni pé báyìí kò ṣẹlẹ̀ wọ́n kàn ní kó fún ara ẹ̀ ṣubú lulẹ̀ èèyàn pásítọ̀ tó fẹ́ túyàn sílẹ̀ eré ni àwàdà ni wọ́n fà sọ́tún wọ́n fà sọ́sì arákùnrin ọmọ dìde gbogbo ìdákẹ́ lọ́lọ́lọ́lọ́ kí la fẹ́ sọ kò sáwọn afàdúrà jagun prayer warrior tó yẹ kó tètè ṣe deliverance ìtúsílẹ̀ fún pásítọ̀ tó náà ti ṣubú lẹ̀ yá tìbí náà sì wà tó ti yí káàkiri ṣùgbọ́n nígbà tí Ọlọ́run ó ràn wọ́n lọ́wọ́ tí Ọlọ́run ó gbé ìṣe rẹ̀ dé láti tú wọn sílẹ̀ ó ní kí olùdásílẹ̀ ilé ìjọsìn náà káwọn dé sásìkò wọ́n dé sásìkò òye wọn yóò yé wọn lọ́la kò lè mọ̀ wáyé ń bẹ o kò lè mọ̀ wáyé ń bẹ ẹ̀dá tí ọ̀rá mi wò rí o kò lè mọ̀ wáyé ń bẹ ọmọ ẹ̀dá tí wọn bá fi làkàlàkà báyìí kò lè mọ̀ pé nǹkan ń bẹ lókè èèpẹ̀ àfi k'Ẹlẹ́dùà ó ṣàánú fún wa ẹ wò ó ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o mo lágbára kan ni mo ṣe kinní kan ni rántí pé ibi tí ẹ parí sí ìbẹ́ táwọn kan ti bẹ̀rẹ̀ ó bá lájẹsẹ́kù tó níná nú tó lálàfẹ̀yìntì tó dá ẹ lójú ìyún bàbá lókè mọ́mọ́ tún tí ò yẹ kó o tú mọ́mọ́ dán tí ò yẹ kó o dánwò nǹkan bẹ lókè èèpẹ̀ àfi k'Ẹlẹ́dùà kó ṣàánú fún wa wọ́n
wọ́n fà lọ sọ́tún wọ́n fà lọ sósì mo sọ fún wa pé wòlíì àgbà àwọn dé wọ́n bá àwọn ará bí níbi tí wọ́n wà àwọn náà bẹ̀rẹ̀ àdúrà lé wọn lórí wòlíì àgbà nínú ọdún tiwọn wọ́n lóye Ọlọ́run pè wọ́n àwọn náà pera wọn wọ́n bá Ọlọ́run sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ bẹ́ẹ̀ wọ́n bá Ọlọ́run sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ wọ́n ẹ̀sẹ̀ ṣe ìràpadà àbí ìtúsílẹ̀ fún wòlíì kékeré ètò ti forí gbé tí ò yẹ kó forí gbé ó ti kọrùn bọ̀ tí ò yẹ kó tọrùn bọ̀ wọ́n kọ́ ṣe ìràpadà fóun ná lẹ́yìn tí wọ́n ṣe ìràpadà tí wọ́n kọ́kọ́ ṣe ìtúsílẹ̀ fóun wọ́n ẹ̀sẹ̀ wá tọ bẹ̀rẹ̀ iṣẹ́ lé ìyà tó ń yí nílẹ̀ lẹ̀ kò lè mọ̀ pé ayé ń bẹ o kò lè mọ̀ pé ayé ń bẹ ẹ̀dá tí ọ̀rá mi ò rí o kò lè mọ̀ pé ayé ń bẹ. ṣé ẹ mọ̀ pé ká ní pásítọ̀ àgbà ò wọlé wòlíì kékeré ó bá lọ torí kò tó ohun tó fẹ́ kórìbọ̀ ìyẹn mo fi sọ sílẹ̀ yìí pé tá a bá lágbẹ́kẹ̀lé tá ò níná nú tá ò láfẹ̀yìntì dẹrù rárá gbogbo àwa túni sílẹ̀ gbogbo atúni túlẹ̀ ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí ibi tiẹ̀ ti bẹ̀rẹ̀ àyè ibi tí tiẹ̀ parí sí ibẹ̀ táwọn kan ti bẹ̀rẹ̀. èèyàn ń bẹ kábíyèsí ènìyàn ń bẹ ayé àkàmọ́ra èmi ṣe àfúnlẹ̀ ayé o gbogbo lẹ́bàálọ́gùn tó wà níkàlẹ̀ ìbà báyìí lèmi ṣe o ẹlẹ́sìn Kristi ẹlẹ́sìn mùsùlùmí tó wà níkàlẹ̀ ìbà báyìí lèmi ṣe gbogbo ọmọdé àgbààgbà ọkùnrin obìnrin oyún inú ẹ̀sẹ̀ ìdí tó wà níkàlẹ̀ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ àti sọ̀rọ̀ Ọlọ́run mi ìbà báyìí lèmi ṣe o ẹ jẹ́ ká mọ̀ rin wí ká mọ̀ rin sọ àwa ò ní tẹnugbó bí ọwọ́ lágbára Elédùmarè wọ́n rí wòlíì ìtúsílẹ̀ wọ́n rí ìyá ìtúsílẹ̀ pẹ̀lú agbára tọ́nà mọ̀ fún wa tí wọ́n wá lágbára ìbí tó fẹ́ sí ìtúsílẹ̀ fún nìyàn bí ó ṣe mọ́nu lábala ọ̀rọ̀ sọ̀nàkùn láàárọ̀ yìí ẹ má gbàgbé ètí mo látún sọ níjọ́ mẹ́jọ lágbára Ẹlẹ́dùmarè tẹ́mi bá wà tẹ́yìn bá wà tá a ṣèjọ wà lókè ìpè olú aláǹjọ aṣọ àjọ mẹ́jọ lọ ẹ jẹ́ ká bá wọn lọ sókè lọ́hùn ká bá fẹ́ rẹ́kọ̀dù sí dẹ́ẹ̀ bá kó bínsìn kálùfà wọlé kí wọ́n sì wá sí fún wa Mohammed tó bọ̀rẹ̀ bóyá let's go there. Gbọ́rọ̀ mi o, ẹ̀jẹ̀ tí ẹ gbọ́rọ̀ mi o, bàbá mi kì í gbélé o, lórí national ọ̀dọ́, ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà member of the order of Federal Republic of Nigeria, the federal government, wọ́n fi fún mi lábùjá, mo fẹ́ sọ fáráyé o. Ẹ̀jẹ̀ kí ẹ gbọ́rọ̀ mi o, ẹ̀jẹ̀ kí ẹ gbọ́rọ̀ mi o. Mo sáré lọ bá àgbo, onígbà ló ń pè mí o. Ó tọ́ mo nílùú Ìlọrin Àbújá, mo sọ pé kí ló dé, ó ní mo kú oríire, congratulations, olórí ire kí ni. Ó ní mo ti ní nomination fún national ọ̀nà ẹ̀mẹ́fà. Ó ní ṣé mo ti rí bèbà, mo ní mi ò ti rí bèbà. Mo bá darí ilé o, mo sáré lọ browse lórí íńtánẹ́ẹ̀tì, mo lórúkọ mi lórí íńtánẹ́ẹ̀tì ní kàtígórì ẹ̀mẹ́fà. Mo dúpẹ́ ọpẹ́ ọ̀tọ̀ o, mo dúpẹ́ ọpẹ́ ọ̀tọ̀ o. Mo bá múra mo darí dé Nàìjíríà, ìbò darí dé federal government. Wọ́n ti fún mi nílẹ̀ ìgbà. Congratulations. Wọ́n ní kàkàdéra lábùjá, làbàdéra Òdìkẹjà láti Òdìkẹjà. Ó dàbùjá. Àwọn talẹ̀ ní bá wà lọ kábíyèsí o. Àlàyé ayédèrú. Ìṣọ̀lá Adé, Ìṣọ̀lá Azeez,
àfọ̀kúlòdò àlàyé ayé tòrò barista Prince káàdé pẹ́ lórí Ìbàdàn. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين المطرود ملعون الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده سيدنا محمد وعلى آله وأصحابه ومن اتبعه بهدايته إلى يوم الدين. adúpẹ́ fún Ọlọ́run, àyìn òjíṣẹ́ ńlá Ànábì Muhammad, àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ Ọlọ́run kó bá wọn bó òjíṣẹ́ ńlá Ànábì Muhammad, àdápadòre àsàlátù Ọlọ́run kó ṣe gbígbàdúrà kó fi kárí ẹnì kọ̀ọ̀kan wa. Adúpẹ́ bọ́ba tó jí wa sílẹ̀ àlàyé láàárọ̀ yìí tó tún kà wá kúnnú ẹrú tí ó lè mọ tí ó gbá pẹ́ tí ó gbẹ́sẹ̀ tí ó sì ṣe é gbé. Ọlọ́run a máa dúpẹ́ o. Ọ̀pọ̀lọpọ̀ lájọ sùn lálẹ́ àná tí ò jí sáyé láàárọ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ ló jí sáyé láàárọ̀ yìí dìgbàdìgbà náà gbé ń bẹ nílé ìwòsàn. Ẹlòmíì jíjí tó jí láàárọ̀ inú ẹbí wọn àmọ́ ibi tó jí lọ ó ti bọ́ sọ́wọ́ lọ́wọ́. Ọlọ́run a dúpẹ́ tiwa o. Àwa fàánú rẹ̀ àfi bìọ́ gbogbo ojú tó ń wò mí àti tó ń gbọ́ mi ní gbogbo òbí yòówù tá à ń ti ń wúra wa tá à ń ti ń gbọ́ra wa. Àánú Ọlọ́run ti ń bẹ pẹ̀lú wa nì. Oore Ọlọ́run tó ṣe fún wa mọ́júmọ́ tó ní Ọlọ́run mọ́jì ó pin. Wá já sí ọ̀pọ̀lọpọ̀ láyé ọlá àfẹ́tọ́ ní sí òjíṣẹ́ ńlá Ànábì Muhammad ọlá Kaaba Sharif. Eléyìí tá a gbé yẹ̀wò láàárọ̀ yìí òun náà ni ìpayà Ọlọ́run, ìbẹ̀rù Ọlọ́run níkọ̀kọ̀ àti ní gbangba, ìbẹ̀rù Ọlọ́run lórí gbogbo nǹkan tá a bá ń ṣe, ìbẹ̀rù Ọlọ́run ní gbogbo àyè tá a bá wà. Yálà àáfàá ni, ọmọ akéwò ni, ìmáàmù ni, wòlíì ni, pásítọ̀ ni, prófẹ̀tì ni, olórí ìlú ni, ìjọba ni. Ǹjẹ́ ìbẹ̀rù Ọlọ́run yìí òun ni tó ṣe kókó tó ṣe pàtàkì jù, òun sì ni tó yẹ kí gbogbo wa ká mú lọ́kùnkúndùn, tó yẹ ká ṣiṣẹ́ lé lórí kó sì jọ wá lójú. Òun ni nǹkan tó wá sọnù láyé lónìí. Níjọba òfin láàánú aráàlú, láràlú òfin fẹ́ràn ìjọba. Òun ló fà táwa aráàlú gan tó fi ṣe dáadáa síra wa. Òun ló fà gbogbo ìwàkiwà tọ́lọ́run bá kíwòrán fún wa pé ká jìnnà sí tó fi wá di tó gbajúmọ̀ tó gbogbo. Òun náà ló fà tí rẹ́pìstì ò ní kùkù lópin mọ́, kò nítumọ̀ mọ́. Láàrin ẹbí, láàrin ọ̀rẹ́, láàrin ọgbà, ó wá di nǹkan àmúyangàn. Òun ló fà á tó ṣe pé ká jẹ owó ọmọ òrukàn àbí ká yẹra wa jẹ kójọ nǹkan kan, ká kó nǹkan fúnra wa ládùúgbò pé ẹ pín kó kárí, kẹ́nìkan ó sì jókòó lé kó wo pé kí ni ó ṣẹlẹ̀. Àìníbẹ̀rù Ọlọ́run ni. Eléyìí ni tá a máa gbé yẹ̀wò. Ọlọ́run sọ fún òjíṣẹ́ ńlá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú Suratul Baqara. Ọlọ́run ní bismillahir rahmanir rahim. Ọlọ́run ní wattaqu yawma turja'una fihi ila Allah summa tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuslamun. Ọlọ́run ní gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ lódodo, gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ láyé, gbogbo tí ń jọmọ nìyàn. Ọlọ́run ní wattaqu yawma turja'una fihi. Ẹ bẹ̀rù ọjọ́ kan tí gbogbo yín ó padà wá bèmí Ọlọ́run. Yawma turja'una fihi ila Allah. Lọ́jọ́ tẹ̀mí ó tán lára yín tẹ́ padà lọ jábọ̀ fọ́lọ́run. Ṣéhù, ṣégè, pásítọ̀, àáfàá, wòlíì, ẹ sì bẹ̀rù Ọlọ́run kún tẹ̀ ń ṣe. Gbogbo àwọn ọmọ tẹ́lẹ̀ ń ró lágbára, agbára wo lẹ̀ ń ró wọn, ságbára tọ́lọ́run ni àbágbára èṣù. Agbára èṣù tẹ́ ń ró àwọn ọmọ, ẹ̀kọ́ burúkú tẹ́ ń kọ́ wọn, ìwákùwà tẹ́ ń wá dọ́dọ̀ yín tẹ́ ń náà ń fún wọn ní ìtọ́sọ́nà ẹ̀tọ́kùtọ́. Ayé wa ń dojúrú, ayé wa lójútùú mọ́. Gbogbo olóṣèlú abẹ́ àáfàá násásí, abẹ́ pásítọ̀ násásí, gbogbo wọn náà láwọn aláàfáà kan tí ń gbàdúrà fáwọn, àwọn ní wòlíì kan tí fáwọn lómi àmì òróró. Ẹ wá sòdodo fún wọn, wá páyà Ọlọ́run. Ọlọ́run ló dọwọ́ ẹ̀yin náà, ẹ páyà ọjọ́ tẹ́ ẹ padà wá báwọ Ọlọ́run. Thumma tuwaffa kullu nafsin, bẹ́ẹ̀ tí wò ó pẹ́ láyé tó ẹ padà kú náà ní. Kí láǹfààní wòlíì? Kí láǹfààní pásítọ̀? Kí láǹfààní lèmọ́mù? Pásítọ̀ tí ń brag láàrin àwọn ọmọ ìjọ pé ẹ wo aago tí mo fi sọ́wọ́ yìí, diamond watch ni, golden watch ni, 1.7 million ni mo ra aago mi. Bàbá jẹ́ẹ̀tì tó ń fi ń fò tó fẹ́ ṣèpàdé pẹ̀lú àwọn èèyàn láàfẹ́ ká lórí ilé orí, àfẹ́ kí news kankan ó gbé. Ẹ wá tó kóra yín sínú jet, ẹ kóra yín sínú helicopter, ẹ tó lórí òkè, ẹ lọ ṣèpàdé láàrin 30 minutes. Ẹ á lọ kábọ̀, á parí ìpàdé tá a fẹ́ ṣe kán má bàa rí wa. Bàbá
ẹ ti wá gbà wípé bẹ́ẹ̀ ti lè wò ó fò lókè bẹ́ẹ̀ ti lè wò ó rìn lẹ̀ bó wá wò yẹn wọṣọ góòdì bó wá wò yẹn gbénu lé góòdì ẹ̀jẹ̀ ń jẹ́ lójú ńjọ́ kan bíi tí ilẹ̀ ti wúlò lágbè sí ilẹ̀ tá a lè fi gbé nǹkan kan ilẹ̀ tí ò wúlò fún nǹkan kan ibẹ̀ là á jù sí níbi tá a lè tanná sí. má bá tanná sí sàárè rẹ ó yọ ọ́ má bá fi pósí góòlù yìí ó sí ọ́ sòkú rẹ lófò ní ó yọ pósí náà. kí ni tẹ́ ń gbé ká ọlọ́run ní ẹ páyọ̀ ọjọ́ tẹ́ padà wá bọ̀wọ̀ ọlọ́run gbogbo ọ̀rọ̀ tẹ́ wá pa fáwọn olóṣèlú wa nítorí owó tẹ́ gbà lọ́wọ́ wọn gbogbo ọ̀rọ̀ tẹ́ pa fáwọn ọ̀dọ́ wa tẹ́ fi jọ wúlò nítorí pé ẹlẹ́fẹ́ ró wọn lágbára ọlọ́run ní tó bá di lọ́jọ́ náà á padà wá fún yín ní ìró wọn ń la yuslamu àníṣàbò sí yìí o déédéé bẹ́ẹ̀ ṣe tó àwọn ọmọ sọ́nà sí déédéé bẹ́ẹ̀ ṣe ró wọn sí déédéé bẹ́ẹ̀ ṣe tó àwọn olóṣèlú sọ́nà sí bẹ́ẹ̀ lẹ́yìn ló gbẹ̀san. ọlọ́run wa tẹ̀síwájú ọlọ́run ní ayyuhalladhina amanu taqullaha wa qulu qawlan sadida yuslih lakum a'malakum wa yaghfir lakum dhunubakum wa man yuti'illaha wa rasulahu faqad faza fawzan 'azima. gbogbo ọjọ́ mẹ́jọ wọn náà máa ń ka eléyìí fún wa lórí mímbàrí bó tiẹ̀ jẹ́ pé ó tó bí oṣù 2 àtààbọ̀ sí 3 nísìnyí láti láǹfààní àti gbọ́ ní gbogbo mọ́ṣáláṣí jímọ̀ ìjọba sì tó ń dín padà bọ̀ ní ká máa bọ́ mọ́ṣáláṣí ká máa wá fọ́nká sínú mọ́ṣáláṣí ká là ń kírun à ń bọ̀ mí yẹn gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń ṣe fàtúwá ẹ kíyèsí fàtúwá tẹ́ ń ṣe ẹ wo kí l'Ànábì wí nípa ká tó sáfù à ń bọ̀ mẹ́jọ mi ọlọ́ni yá ayyuhalladhina amanu gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo taqullaha ẹ páyọ̀ ọlọ́run wa qulu qawlan sadida ẹ sọ gbólóhùn tó dáa ẹ sọ gbólóhùn tó fẹsẹ̀ rinlẹ̀ ẹ sọ gbólóhùn tó ń fi máa rántí yín bàbá torí pé ẹ fẹ́ pín palliative òun náà lè sọ̀rọ̀ gidi ládùúgbò mọ́ wọ́n sì kó palliative ń dọ́dọ̀ yín ó níbẹ̀ ti pín àwọn ojúlọ́mọ̀ lẹ́ ń pín fún inú lockdown ẹ̀ tó ń yẹ̀yàn jẹ inú lockdown ẹ̀ tó ń ṣàbòsí ẹ̀ pàdé pẹ̀lú ọlọ́run ọlọ́ni wa qulu qawlan sadida ẹ sọ gbólóhùn tó dáa jáde lẹ́nu tẹ́ ẹ bá ń ṣe léyìí tẹ́ ń hùwà rẹ tẹ́ ń sọ gbólóhùn tó dáa jáde lẹ́nu yuslih lakum a'malakum ọlọ́run ọba ò mọ tún yín ṣe níbi gbogbo àwọn iṣẹ́ yín àmọ́ sọ́jú tó dáa àmọ́ gbà wa yaghfir lakum dhunubakum ọlọ́run ó sì borí ẹ̀ṣẹ̀ yín jìn ín wa man yuti'illaha wa rasulahu ọlọ́run ní gbogbo ẹni yòówù tó bá tẹ̀lé tèmi ọlọ́run àti tòjíṣẹ́ faqad faza fawzan 'azima irú ẹni bẹ́ẹ̀ ti jèrè ó ti jìbá èrè tá a ti jẹ ọlọ́run dákúmẹ́jì ó dòfò ọlọ́run ní èrè òjíṣẹ́ láàrin Muhammad bá ń sọ fún wọn jẹ́ kí wọ́n gbọ́ ọyé kí wọ́n gbọ́rọ̀ èmi ọlọ́run ọba yé pé wa man yattaqillaha yaj'al lahu makhrajan gbogbo ẹni yòówù tó bá páyè èmi ọlọ́run ọba yaj'al lahu makhrajan èmi ọlọ́run ọba ò mú mọ́nà àbáyọ jáde fún bó ti lè wó le tó gbogbo ẹni tó páyè ọlọ́run tó bẹ̀rù ọlọ́run dáadáa ẹ wo bí lockdown ṣe tó nílùú bí táwa tiẹ̀ wà ní Kaduna ń bí nísìn lockdown kò fẹ́ nítumọ̀ mọ́ ó ti fẹ́ kúrò ní lockdown ó ti fẹ́ di kill completely nígbà tá a bá jẹ́ ní sòwò sílẹ̀kùn àjẹ́ ní sí olóbi iṣẹ́ àjẹ́ ní kéwóké àjẹ́ ní ṣọ́ọ̀ṣì ó sí àjẹ́ kí kankan ó ṣeé ṣe mọ́ a nítorí àlàáfíà gbogbo ẹni tí ó wá jẹ́ ní sí àdáni kò ríṣẹ́ ṣe mọ́ àti jẹun ó di nira ẹni tí ń ṣiṣẹ́ lábẹ́ private kò rówó mọ́ àti jẹun ó di wàhálà àmọ́ ọba náà wá ní wa man yattaqillaha ẹni tó bá páyè mi ọlọ́run yaj'al lahu makhrajan bó ti lè wó lé tó mọ mọ́nà àbáyọ jáde fún un èyí sì máa tari àánú ìmí ọlọ́run sí i yóò máa wá ra àánú gbà ayé yóò máa wá òpé bó ni wọ́n ti ń ṣe nígbà tí yóò tán òjò sílẹ̀kùn láti bí oṣù 3 nísìn bó ni wọ́n ń ṣe ọlọ́run lèmi ọlọ́run ní mọ̀ ṣe yaj'al lahu makhrajan ìmọ̀ mọ́nà àbáyọ jáde fún un wa yarzuquhu min haythu la yahtasib òun sì máa rọ̀ lọ́rọ̀ lọ́nà bí tí òun ràn kàn sí ọlọ́run wa man yatawakkal 'ala Allah gbogbo ẹni tó bá gbára ti ọlọ́run ọwọ́ asbuhu ọlọ́run ó tó gbogbo ẹni bá ti lè gbára ti ọlọ́run ó tó gbogbo ẹ̀yin bàbá ìmáàmù gbogbo ẹ̀yin àfà pásítọ̀ gbogbo ẹ̀yin àfà oníwàásí tó ṣe pé nínú àwẹ̀ ẹ gbé tébùrù wàásí yín síta bẹ́ẹ̀ tí ń ṣe wàásí lẹ́mọ̀ kí àwọn kan àwọn aláàjì wa kìíní àti fún anímírà iye mílíkì báyìí àwọn alájà wa kìíní àná wọn ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún àti ìrí wọn tẹ̀ fi fine bara àti system bara nígbà tẹ̀ wá rága wàásí yín tó lọ́dún yìí láti ṣe fine bara and system bara ṣe ẹ wá gbàwé àbẹ́ gbà ẹ sínú àbẹ́ ẹ sínú ẹ jẹsàrì àbẹ́ ẹ jẹsàrì ǹjẹ́ wá kú tó bá ṣe pé ẹ gbára ti ọlọ́run
tẹ̀ wọ́n á sọ tó yẹ fún gbogbo àwọn tí ń fẹ́ yín tó ń gbọ́ yín tẹ̀ jẹ́ kí n máa tẹ̀lé wọn kó máa sẹ́yìn níwèrè kẹ́ máa kàn sọ̀fẹ́ inú fún wọn tẹ̀ ń tọ́ wọn sọ́nà àṣé àwọn agán ò tún soríire ẹ̀yin náà ò soríire àṣé ń tẹ́jẹ̀ tẹ̀ mú ní kọjá ẹnu yín. àfọlórí ní alẹ́ kàbítákùwà láì síra ń wájà ràtà ń fàyín náà kà mọ̀ sí olóhùn wàrọ̀ bùkà àlè mọ́. ọlọ́run ni ó dọ́wọ́ yín ẹ̀yin àbá ẹ̀yin wòlíì mo dojú ọ̀rọ̀ mi kọ wá láàárọ̀ yìí torí pé ní òjíṣẹ́ ńlá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní kó tó di páyé dáa káyé tó rójú ó la jẹ́ páwọn àáfàá tí ń bẹnu ayé ló dáa táyé bá wá dàrú tó di rúdurùdu tí rẹ́pìsì pọ̀ báyìí tọ́dájú pọ̀ tàǹdánà tí kidnapper pọ̀ ó ní ẹ mú àwọn àáfàá nù gbà náà dáadáa ǹjẹ́ jíṣẹ́ ọlọ́run bó ṣe yẹ kan ó jẹ ẹjá kíyèsí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní bí ọbẹ̀ bá fẹ́ bàjẹ́ ayé ò ní ẹja buyọ̀ sí bí irú bá bàjẹ́ ò ní ẹ fi yọ̀ sí ńgbà tí iyọ̀ náà bá bàjẹ́ kí la fi sí. àbò olórin ni ìlà máa ń yà sí máa ń yógó ṣóbi lókìmọ̀ tí ìlà àìnà yà sí máa ń yógó ṣóbi máa yí. ó ní ìlà máa ń yà sí ibi omi làwọn sáré lọ máa ń yógó ṣóbi lókìmọ̀ tí bẹ́ẹ̀ yẹn bá ń jẹun tó pa lórí tó kèlè bá ha lọ́rùn àbó atáfẹ́ pa lórí ẹni ẹ sáré kun lómi ẹ sáré kun lómi bómi bá wá pààyàn lórí kí ló kù tá a ṣe. ńgbà tá yé òrójú tí gbogbo nǹkan nira a ní àwọn olóṣèlú yìí ẹ bá pa àwọn àfáà kan bá ń sọ̀rọ̀ àwọn tó ń darí ìjọ yìí àwọn àfáà kan pè àwọn àfáà dáadáa wọ́n sì pè wọ́n sí pàdé wọ́n sì bá ń sọ̀rọ̀ wọ́n sì gbọ́. ńgbà tó wá ṣe pa àfáà gangan ló wá bàjẹ́ tá là á pè sí. olóṣèlú tá a bó sọ̀rọ̀ fún ọmọ ìjọ tá a bó sọ̀rọ̀ fún gbogbo náà wọn gbà kí ló dé àwọn àfáà wá sí yẹmọ ìyẹmọ báyìí tàwa lókù tá a pè tí ó bá a bá sọ̀rọ̀ ọlọ́run wa ní alẹ́ àfa olórí ní alẹ́ kàbítákù wà láàyè síran wájà rata ní kọ̀kọ́ yín àti gbangba yín ẹ̀bẹ̀rù ọlọ́run fa innaka mas'ulu wa rabbuka alim. a béèrè lọ́wọ́ yín bó o lẹ ṣe jíṣẹ́ sí bó o lẹ ṣe lu ayé yín sí ọlọ́run ọba sì nímọ̀ ń pa rẹ̀ bẹ́ẹ̀ bá wá ń gbélé ayé tí ò páyọ̀ ọlọ́run àyàtún bì látàkíwá àyàtún musilatun téèyàn bá ti páyọ̀ ọlọ́run ìṣẹ̀mí yẹpẹrẹ ni bẹ́ẹ̀ bá ń wá ń sọ̀rọ̀ tó wá sí pọ̀rọ̀ tí ń sọ yìí kò sí páyọ̀ ọlọ́run nínú ọ̀rọ̀ tí ń sọ ọ̀rọ̀ tí ó ṣàǹfààní ni àfààní rẹ̀ àbíbí ọ́ ìwọ̀nba apáyọ̀ ọlọ́run tí ń bẹ lára ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run kò ṣe é ní àánú lékún àánú rẹ̀ fún wa kó jẹ́ ká máa rí lò kó sì jẹ́ a lè máa rí mú gbádùn gbogbo ẹ̀yin tí wọ́n ń páyọ̀ ọlọ́run kó bá san wọ́n lẹ́san bẹ́ẹ̀ gbogbo ẹni tó kù díẹ̀ káàtó ọlọ́run kó bá tún wọn ṣe gbogbo àwọn tí ń darí wa tó bá ṣe pé páyọ̀ ọlọ́run bẹ lára wọn ń tán wí fún wa ojoojúmọ́ àwọn náà máa mú ṣe ń tán wí fún wa ojoojúmọ́ àwọn máa kíyèsí ń tán sì sọ fún wa pé kò dáa àwọn ní débẹ̀ èyí tán náà wọ́n á ṣe fún wa tá a jí láàárọ̀ irọ́ oríṣiríṣi wọ́n sì pọ́n léwé wọ́n ojú sí àgbà tó bá ṣe pé payọ́ ọlọ́run bẹ pẹ̀lú wọn ni àní mo parọ́ fún wa báyìí o COVID-19 lójúmọ́ ní pọ̀ sí ní pọ̀ sí ní pọ̀ sí àmọ́ ààrẹ nìkan kan tó sùn lẹ̀ tán fomi síla tán ní COVID-19 nínú àmọ́ bílẹ̀ bá ti mọ́ bẹ́ẹ̀ là ń gbọ́ fígọ̀ fígbà pé yẹn bá ń gbá Premier League ọlọ́run ó ṣàánú wa orílẹ̀-èdè wa Nàìjíríà ọlọ́run kó tọ́ wa sọ́nà gbogbo ẹnì kọ̀ọ̀kan wá tá a wà ọlọ́run kó ṣamọ̀nà wa gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò àwa ara wa àánú ọlọ́run tí ń bẹ pẹ̀lú yín kò ní gbẹ ètò yìí tó ti dórí afẹ́fẹ́ ẹ mọ̀ wájú okú ẹ ran ètò yìí lọ́wọ́ ẹ pe atọ́kùn ètò yìí lọ́wọ́ kan báyìí náà sínú dání lò gbogbo tẹ́yìn bá ní ẹ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ kéde ní ẹ pe atọ́kùn ètò wọn sì dání lò ọlọ́run kó ṣàánú wa iléeṣẹ́ wa DITV Alẹ́ rédíò ọlọ́mọdé ó dàrú mọ́jì ó bàjẹ́ olóòtú ètò atọ́kùn ètò olùdarí cameraman ẹnjìníà àánú ọlọ́run tó péye ọlọ́run kó ṣe kó kárí ẹnì kọ̀ọ̀kan wa Allahumma aiz al-islam wal muslimin وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك المجاهدين في كل مكان ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Èmi lọ́lọ́pẹ́ èmi lọ́lọ́pẹ́ ayọ̀pẹ́ mayọ̀ ọmọ lọ́pẹ́ bá mi ẹ̀kọ́ bá mi dúpẹ́. Ara ẹ̀ bá mi jó ara ẹ̀ bá mi jọ ọmọ mi ṣe wà lẹ́nu ọpẹ́ ló yẹ mí. Èmi lọ́lọ́pẹ́ ayọ̀pẹ́ mayọ̀ ọmọ mi ló ṣe déyàwó ọpẹ́ ló yẹ mí ọmọ mi ṣe graduation láti ilé ìwé ọmọ mi ṣe free
bí láì lòdò mi lọ́wọ́. Wọ́n ti pè mí kí wọ́n bẹ̀rẹ̀ ṣe ìbò tọpẹ́. Owó tó pọ̀ náà fẹ́ máa san alhamdulilayi. Èmi ò máa rọrùn báyọ̀ bí kì í ṣe kí n dúpẹ́. Hello, hello, Ọlọ́run mo mọ̀ kó ń bọ́ tèmi. Wọ́n gbàdúrà tí ń bá ń ṣe mo mọ̀ bó ti gbọ́n. Mo mọ̀ bó ti gbà. Mo mọ̀ pé o ti gbọ́, mo mọ̀ pé o ti gbà ní orin tí wọ́n kọ sí wa létí. Hello, hello, tí àwọn bá Elédùmarè sọ báyìí kó máa gbọ́ àdúrà wa, kó máa ràn wá lọ́wọ́, kó máa pick call wa. Bàbá lókè pick my call. Èmi náà fẹ́ ṣoríire, èmi náà fẹ́ ṣe èèyàn pàtàkì ládùúgbò, ló fẹ́ ṣe èèyàn pàtàkì láàrin ìlú, mo fẹ́ dé èèyàn pàtàkì ní state, mo fẹ́ dé èèyàn pàtàkì lórílẹ̀-èdè, mo fẹ́ dé èèyàn pàtàkì káàkiri àgbáyé. Olúwa ò bá ti wà bẹ́ẹ̀ náà la ṣe ń sọ yìí, wọ́n ṣàgbà bẹ́ẹ̀ fún wa. Lórí ètò yẹn tó wa Àwarawa lètò, ètò ní Àwarawa, a tó kì í pè é káàbọ̀ sórí ètò. Ọ̀rọ̀ ńlá ni àlùfáà wa Márùn Gbádàmọ́sí ni wọ́n sọ fún wa sìn, ọ̀rọ̀ ńlá ni. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí a bá ta ní kọ̀pọ̀, tí a bá nà ní kọ̀pá ni, wọ́n ní ẹni tó bá ta bá, ọmọ mi ṣe bínú, ṣùgbọ́n kó náà adjust ara ẹ̀, kó túnra ẹ̀ ṣe, kó wo títí ta bá òun kó tó lè kó nùnú, kọ́kàn wọn nùnú lásán, kó ṣe àtúnṣe síbẹ̀. Ó ní wọ́n sọ fún wa nísìnyí gbogbo àwa òjíṣẹ́ Ọlọ́run lọ́nà kìíní, lọ́nà kejì, kódà kí n sọ pé lọ́nà kẹta, gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run ò ní ó tabalẹ̀ ní púpọ̀. Ẹ máa jẹ́ ká fi ṣèbínú torí pé kí ni a ò rí ìbínú kankan àtẹ̀rọ ọgbọ́n àdínú bí sọ̀rọ̀ tó wà lẹ́yìn bí kò sí pé kí ni ká ní sùúrù ká tẹ̀ gbà bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ náà ni. Tẹ́yìn bá ní àǹfààní àti pè wá sórí ètò lẹ́ni pẹ̀lú 08067276793 08067276793 ẹ bá láǹfààní àti pè lẹ́ni àyè sísílẹ̀ fún wa láti bára wa sọ̀rọ̀. Ẹni pé ńgbà tí àlùfáà náà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n bá débi àwọn tó ń bá èèyàn sùn tipátipá, àwọn rapists, ọmọdé ń bá àgbàlagbà tipátipá, àgbàlagbà ń bá ọmọdé tipátipá ní àjọṣepọ̀. Àwọn obìnrin wa wọ́n jáde, wọ́n wò pé kí ló tiẹ̀ dé tó ń ṣẹlẹ̀ báyìí gan-an. Irú ìdájọ́ wo ló tiẹ̀ wá tọ́ sí gan báyìí tó yẹ ká máa ṣe? Wọ́n ń ròyìn lọ́wọ́. Àwọn kan ti ń sọ, mo ti rí náwọn neighboring countries wọ̀nyí, mo rí tẹ́nìkan tí wọ́n sọ pé ọkùnrin tó bá ti di pé ó lọ rape ọmọ kékeré, kò sí nǹkan tó yẹ ká ṣe fojú pé kán ṣọ́ọ̀pù kìíní rẹ̀, wọ́n ní ká gé nǹkan tó fi ń ṣe tí ò mọ ọmọdé tí ò mọ àgbàlagbà náà, tàbí ó tiẹ̀ kú lọ́mọdé àgbàlagbà gan ni, ṣùgbọ́n tí o bá fọ̀rọ̀ lọ ẹ tó bá yìí fẹ́ lọ tí o bá gbà fún ẹ kò sí kó pẹ́tipá ipá ká ṣọ́ọ̀pù ìtọ̀, wọ́n ní ká jẹ́ kìíní rẹ̀ yẹn. Wọ́n dà tí wáyé sí àbọ̀ nǹkan tẹ̀ ní báyà kan tẹ̀ máa ń pa ni. Bá tó máa ń pa wọ́n yóò lè máa jẹ́ lesson fún àwọn ènìyàn, wọ́n á máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Gbogbo eléyìí wọ́n ń gbé sọ́tún, wọ́n ń gbé sósì, wọn ò tí ì máa fi fẹ́ fi àdàgbà ètò. Àwọn olófin wa náà, àwọn náà jókòó lé lórí, wọ́n ń wò pé kí ni wọ́n fẹ́ ṣe sí i. Tòró ti ń pọ̀ jù. Ọ̀tọ̀ làwọn tí wọ́n ń lo àwọn ọmọ kéèké wọ̀nyí tí wọ́n bá ti gba ìbálé wọn, ó ní tí wọ́n máa lò, tí wọ́n fi ń lo agbára, àwọn kan fi ń wá agbára, àwọn kan fi ń wá owó, àwọn kan fi ń wá ipò. Àwọn eléyìí ọ̀tọ̀ tún àwọn eléyìí, àwọn tó kọ́ kàn wọ́n kàn sàṣe nǹkan báyìí, àwọn náà pọ̀ lọ bìbà. Ó wá di pé ìyá ò lè dá ọmọ ẹ̀tọ́ nínú ilé mọ́, pàápàá jùlọ obìnrin tó bá lóun dán wò, kò sí tí ò lè ṣẹlẹ̀. Bọ́bá rìn lọ nígboro, kò sí tí ò lè ṣẹlẹ̀. Kílẹ̀ mọ́ lè sùn fẹ́rẹ́fẹ́ báyìí, kò sí tí ò lè ṣẹlẹ̀. Eyín ò láfi bára wa sọ̀rọ̀ lénìí, tẹ́yìn bá ní oore ọ̀fẹ́ àti pè lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Jẹ́ ká mọ̀ kí lẹ rò pé wọ́n lè ṣe sí i. Irú ìdájọ́ wo la rò pé ó tọ́ sí irú àwọn èèyàn wọ̀nyí? Àgbàlagbà tó kí ọmọ ọdún 4, ọmọ ọdún 5, ẹ dákun kí ló wá ń bẹ̀ gan? Àgbọ́pọ̀ àwọn kan ń lò fún agbára, àgbọ́pọ̀ àwọn kan ń lò fún owó, àgbọ́pọ̀ àwọn kan ń lò fún ipò. Ṣùgbọ́n ẹni tó ti wọ 50 ọdún, 60 ọdún, 70 tó ń bá ọmọ ọdún 10, ọmọ ọdún 12, ọmọ ọdún 15 kiri tó dẹ̀ ń bá ṣe tipátipá, mo rí kan jọ òun bẹ́ẹ̀ wọ́n gbé sórí social media, mo rí lórí WhatsApp. Arákùnrin yìí ó sì bá ọmọdé lájọṣepọ̀ tó yẹ pé àtọ́jú bí àtọ́jú ara rẹ̀ jápọ̀ mọ́ra wọn. Bọ́mọ yẹn ṣe ń ké bẹ́ẹ̀ ni ó gbú fún kankan ẹ̀ ń wò báyìí, ẹ dákun kí là ń bá kà. Ètò ìṣẹ̀lẹ̀ yìí ó ti pa ọmọdé ìsápàsáyé. Bí ò tiẹ̀ kú gan-an kí lẹ rò kó máa ṣẹlẹ̀.
ọ̀pọ̀lọpọ̀ náà ti ṣe báyìí sí tó ti kú ẹni tó bá ṣe irú ilé náà tó bá dájọ́ kú fún un tó èmi ò sọ pé wọ́n ṣe láṣejù ṣùgbọ́n kí la fẹ́ ṣe tá a fẹ́ fi mú ìbẹ̀rù bá àwọn ènìyàn wa tí ìkan yóò fi gbéwọ́ tó fi jáwọ́ kúrò nínú kan báyìí ó ṣe pàtàkì púpọ̀. hello ẹjọ́ mi nìkan ká fúláṣì rárá lásìkò tá a wà yìí tó lásìkò tá a wà yìí mi ò lásìkò máa rà ìṣẹ́jú méjì péré náà ló kù fún mi lẹ́yìn àwọn tó lọ́wọ́ 793 wọ́n ti bá mi gbé sí ṣùgbọ́n mo fẹ́ kéèyàn máa tún fúláṣì mi torí ohun tí ò dá ọ̀dà kò lórúkọ méjì kò dá náà ni. hello hello ohun tí ò dá kò lórúkọ méjì orí bákàbákan orí bákàbákan ó sì kù díẹ̀ káàtó torí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sì yìí nígboro ni ọmọdé ti ń kọ olùtínúgbà díẹ̀ bẹ́ẹ̀ làgbàlagbà ń lùgbà díẹ̀ ilé ó kù díẹ̀ káàtó lọ́yẹ̀ ká ṣe àtúnṣe lé lórí ni wọ́n fi ń sọ̀rọ̀ káàkiri sí ó ti di talk of the town lọ́wọ́lọ́wọ́ sì táwọn olófin wa nílé agbára ńlá ilé agbára kékeré gbogbo wọn ni wọ́n ń rò pé kí ni a fẹ́ ṣe sí àwọn àbádòfin wọ̀nyí ló sì lè sọ nǹkan gidi tó bá ìpẹ́ gbé nǹkan gbà tó tóbi sílẹ̀ lẹ̀ fún ọ̀rẹ́ nǹkan àwọn èèyàn jáwọ́ kúrò níbẹ̀ àtàtó lò fagbára ni o àtàtó lò fúnpò ni o kò lè jẹ́ báwọn tó fẹ́ ṣòfin ọ̀gá náà kí ní ọ̀run tó bá wọn wí lọ́nà kan tàbí lọ́nà mìíràn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ lábẹ́ síbẹ̀síbẹ̀ bó tilẹ̀ wù kórí òfin gbọ́dọ̀ wà yàtọ̀ sí káàkiri máa ṣe jẹun lọ́dọ̀ àwọn èèyàn wa kejì lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe jẹun eléyìí tó kù díẹ̀ káàtó ni. lórí ètò yín ètò àwarawa lètò ètò ní àwarawa ẹ jẹ́ ká tún rán wa létí pẹ̀lú àjàkálẹ̀ àrùn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nísìnyí eyín coronavirus tó ń lọ lọ́wọ́lọ́wọ́ covid-19 tí wọ́n sọ òyìnbó sọ fún wa lóríṣiríṣi àwọn ìkìlọ̀ tí wọ́n ṣe fún wa mọ̀ pé láìpẹ́ láì jìnnà sí ta fẹ́ ta bọ́ sínú ẹ̀ yìí wọ́n dáa pa àná lómìnira agbòmìnira díẹ̀ lágbára ọlọ́run nínú Kaduna tí a wà yẹn agbòmìnira tó tún ju ti tẹ́lẹ̀ lọ torí láti fi oṣù méjì àbọ̀ sìn láti wà nínú ìtànà fún afẹ́rẹ́fẹ́ gan lọ́sẹ̀ tó kọjá yẹn wọ́n sì rí bákan kò tí ì débi tá à ń sọ kò débẹ̀ torí gbogbo wa kọ́ náà sí sílẹ̀ lẹ̀ àwọn kan sì àtàyìn fi ti wáyé pa ta ọjà wọn ṣùgbọ́n àwọn ìkìlọ̀ tó ń ṣe fún wa social distance wọ́n sọ fún wa ẹ jẹ́ ká fi ẹsẹ̀ bàtà ní mélòó kan ká mọ̀ fílẹ̀ sílẹ̀ fún wa ìbomú wa lóòrèkóòrè ká mọ̀ mú káàkiri ká lè mọ̀ sanitize ọwọ́ wa gbọ́dọ̀ Ghana sanitize your hand bá ti sanitize hand ẹ̀ sanitize ọkàn yìí mind náà sanitize ọkàn yìí náà tẹ̀mbẹ̀lẹ̀kún inú níbí ni ìwà wàjẹ́ ọ̀rọ̀ náà lẹ́yìn gbogbo ilé náà ẹ sanitize ẹ̀ kò ní ara yín wọn á ní ó bá pọn dandan fún wa náà káwa rí i pé àti lọ sóde náà adé àwọn àti sanitize ọwọ́ wa àyípa fọ wa pẹ̀lú ọṣẹ àti omi àbáfọ́ kásìkẹ́ni tábà wá fọ eléyìí kárí pé àmọ́ wa sójú a ò mú lọ sí imú a ò sì fi sí ẹnu tó láwọn ọ̀nà wọ̀nyí ó súnmọ́ ẹ̀ púpọ̀ jù láti olùbàdì àwọn àìsàn wọ̀nyí wọ́n wá tún sọ fún àṣẹ pé kò tẹ̀ sí pé ìgbà tó bá di kó jáde wọ́n ní gbogbo ẹ̀ tó bá mú gan kọ́ ló ń jáde lójú ẹ̀ ìyẹn tó ti lágbára sí i wọ́n tún túmọ̀ sí pé àtẹ̀kù lè mọ̀ bá tẹ̀ tẹ̀sẹ̀ gan wọ́n lè mọ̀ rí ó lè mọ̀ ní gbogbo àwọn symptoms tí wọ́n lè máa rí bí àrùn búkọ́ bí àrùn gbónára bí ibà bí kẹ́mọ́ lè mí délẹ̀ dáadáa mọ́ gbogbo eléyìí wọ́n lè mọ̀ ṣẹlẹ̀ sóńtọ̀ ṣùgbọ́n ó ti ní àìsàn náà àrùn náà jàre ọlọ́lájọ kó sàkún fún wa. tó lórí ètò yín ètò wa àwarawa lètò ìbí náà ni máa fi àdàgbà rẹ̀ sí ní agbára Elédùmarè mo gbàládùra pé àwọn tá a wá lẹ́ni náà láò tún máa wá níjọ́ mẹ́jọ àwọn tá a bá lẹ́ni àá tún lékún sí ni ní agbára Elédùmarè adúpẹ́ pé fún lọ́wọ́ ọmọdé ọgbàlagbà tó ti wà níkàlẹ̀ láti bá wo àkọ́tún ètò yín ètò ẹ wá rántí ètò àwarawa ìpolówó ìkéde ìrànlọ́wọ́ tẹ́ bá rò pé yín lè ṣe ẹ pè lórí àwọn nọ́mbà tẹ̀ tí wọ́n wọ̀nyí kọ́ lè mọ̀ ṣe kíni kájọ wọn ṣe papọ̀ kó sì lè mọ̀ ràn wá lọ́wọ́ kẹ́tọ́ náà kó lè mọ̀ sún síwájú àti síwájú lórúkọ gbogbo àwọn tájọ ṣètò ẹ̀ ṣé kí pòdúsà mi wọ́n wà nílé pòdúsà náà wọ́n wà nílé ilé agbára ń bí báyìí Mohammed wà bẹ́ẹ̀ tó bá wa ṣètò níwájú mi bí kámẹ́rà wà ń bí gbogbo àwọn náà ńlá pátápátá lára jọ kíra wa alfa mi Maru Badmus mọ Badamasi mo kí àwọn náà mo kí wọn k'Ẹlẹ́dùmarè kó máa ṣe wà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọọba Adéníyìmọ̀sí lórúkọ tèmi jẹ́ Ayọ̀ Ìdùnnú ìfọ̀kànbalẹ̀ báyìí láti fi pàdé ẹ pàdé wa lórí ẹ bá ti mí ìṣẹ̀lẹ̀ ẹ pàdé wa lórí social media wa lórí Facebook ni o Twitter ni o àti YouTube television wa nìyẹn Cinecrime TV ẹ jẹ́ ká pàdé ńbẹ̀ náà gbogbo àwọn ètò wọ̀nyí náà lẹ́tùn máa ní oore ọ̀fẹ́ àti bá pàdé ire ayọ̀ báyìí ló máa jẹ́ tiwa ó dàbọ̀.